Ìwé Jẹ́nẹ́sísì orí 18. Olúwa sì farahàn ní igbó Mamre, òun sì jókòó ní ẹnu ọ̀nà àgọ́ ní ìmóru ọjọ́. Ó sì gbé ojú rẹ̀ sókè, ó wò ó, sì kíyèsí ọkùnrin mẹ́ta dúró ní ẹ̀bá ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó sì rí wọn, ó súré láti ẹnu ọ̀nà àgọ́ lọ pàdé wọn, ó sì tẹríba fún wọn. Ó sì wí pé, Olúwa mi, ǹjẹ́ bí mo bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, èmi bẹ̀ ọ́, má ṣe kọjá lọ kúrò lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ. Jẹ́ kí a mú omi díẹ̀ wá nísinsìnyí, kí ẹ̀yin kí ó sì wẹ ẹsẹ̀ yín, kí ẹ̀yin kí ó sì sinmi lábẹ́ igi. Èmi ó sì mú oúnjẹ díẹ̀ wá, kí ẹ̀yin kí ó fi ọkàn yín balẹ̀. Lẹ́yìn èyí ni kí ẹ̀yin máa kọjá lọ. Ǹjẹ́ nítorí náà ni ẹ̀yin ṣe tọ ọmọ ọ̀dọ̀ yín wá? Wọ́n sì wí pé, ṣe bí ìwọ ti wí. Ábúráhámù sì yára tọ̀ Séra lọ nínú àgọ́. Ó wí pé, yára mú òṣùwọ̀n ìyẹ̀fun dáradára 3, kí o pò ó, kí o sì dín àkàrà. Ábúráhámù sì súré lọ sínú agbo, ó sì mú ẹgbọrọ màlúù kan tí ó rọ̀ tí ó dára, ó sì fi fún ọmọkùnrin kan, òun sì yára láti ṣe. Ó sì mú òrí-àmọ́ àti wàrà àti ẹgbọrọ màlúù tí ó ṣe, ó gbé kalẹ̀ níwájú wọn, òun sì dúró tì wọ́n ní abẹ́ igi náà, wọ́n sì jẹ. Wọ́n sì bí pé, níbo ni Sára aya rẹ wà? Ó sì wí pé, wò ó nínú àgọ́. Ó sì wí pé, èmi ó sì tún padà tọ̀ ọ́ wá ní tòótọ́ ní ìwòyí àmọ́dún. Sì kíyèsí, Séra ara rẹ yóò bí ọmọkùnrin kan. Séra sì gbọ́ ní ẹnu ọ̀nà àgọ́ tí ó wà lẹ́yìn ọkùnrin náà. Ǹjẹ́ Ábúráhámù òun Séra gbó, wọ́n sì pọ̀ ní ọjọ́. Ó sì dẹ́kun láti máa rí fún Séra bí ìwà obìnrin. Nítorí náà Séra rẹ́rìn nínú ara rẹ̀ wípé, lẹ́yìn ìgbà tí mo di ògbólógbòó tán, èmi ò há ní ayọ̀ tí olúwa mi sì di ògbólógbòó pẹ̀lú. Olúwa sì wí fún Ábúráhámù pé, nítorí kí ni Séra ṣe ń rẹ́rìn wípé, èmi ò há bímọ nítòótọ́ ẹni tí ó ti gbó tán. Ohun kan aṣòro ṣe fún Olúwa. Ní àkókò tí a dá, èmi ó padà tọ̀ ọ́ wá ní ìwòyí àmọ́dún. Séra yóò sì lé ọmọkùnrin kan. Séra sì sẹ́ wípé, èmi kò rẹ́rìn nítorí tí ó bẹ̀rù. Òun sì wípé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n ìwọ rẹ́rìn. Àwọn ọkùnrin náà sì dìde kúrò níbẹ̀, wọ́n kọjú sí Sódómù. Ábúráhámù sì bá wọn lọ láti sìn wọ́n dé ọ̀nà. Olúwa sì wípé, èmi ò ha pa ohun tí èmi ò ṣe mọ́ fún Ábúráhámù, nítorí pé Ábúráhámù yóò ṣáàdì orílẹ̀-èdè ńlá àti alágbára, àti gbogbo orílẹ̀-èdè ayé ní a ó bùkún fún nípasẹ̀ rẹ̀. Nítorí tí mo mọ̀ pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, kí ó máa pa ọ̀nà Olúwa mọ́, láti ṣe òdodo àti ìdájọ́, kí Olúwa kí ó lè mú ohun tí ó sọ fún Ábúráhámù wá fún un. Olúwa sì wí pé, èmi ti gbé, nítorí tí igbe Sódómù Gòmórà pọ̀, àti nítorí tí ẹ̀ṣẹ̀ wọn pàpọ̀ jù, èmi ó sọ̀kalẹ̀ lọ nísinsìnyí, kí n rí bí wọ́n tilẹ̀ ṣe, gẹ́gẹ́ bí òkìkí igbe rẹ̀ tí ó dé ọ̀dọ̀ mi. Bí bẹ́ẹ̀ sì kọ́, èmi ó mọ̀. Àwọn ọkùnrin náà sì yí ojú wọn padà kúrò níbẹ̀, wọ́n sì lọ sí Sódómù, ṣùgbọ́n Ábúráhámù dúró níbẹ̀ níwájú Olúwa. Ábúráhámù sì súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, ó sì wí pé, ìwọ ó ha run olódodo pẹ̀lú ènìyàn búburú? Bóyá 50 olódodo yóò wà nínú ìlú náà, ìwọ ó ha run? Ìwọ kì yóò ha dá ibẹ̀ sí, nítorí 50 olódodo tí ó wà nínú rẹ̀. Ó darí tí ìwọ ó fi ṣe bí irú èyí, láti run olódodo pẹ̀lú ènìyàn búburú, tí àwọn olódodo yóò fi dàbí àwọn ènìyàn búburú. Ó darí onídàájọ́ gbogbo ayé,
kí ó wá ṣe èyí tí ó tọ́. Olúwa sì wí pé bí mo bá rí 50 olódodo nínú ìlú Sódómù, ǹjẹ́ èmi ò dá gbogbo ibẹ̀ sí nítorí wọn? Ábúráhámù sì dáhùn ó sì wí pé wò ó nísinsìnyí, èmi ti dáwọ́lé àti bá Olúwa sọ̀rọ̀. Èmi ẹni tí í ṣe erùpẹ̀ àti eérú, bóyá 50 olódodo náà, ìwọ ó ha run gbogbo ìlú náà nítorí 5? Òun sì wí pé bí mo bá rí 45 níbẹ̀, èmi kì yóò run. Ó sì tún sọ fún ẹ̀wẹ̀, ó ní bóyá a ó rí 40 níbẹ̀. Òun sì wí pé èmi kì yóò run nítorí 40. Ó sì tún wí pé jọ̀ọ́ kí inú kí ó má ṣe bí Olúwa. Èmi ó sì máa wí bóyá a ó rí 30 níbẹ̀. Òun sì wí pé èmi kì yóò run bí mo bá rí 30 níbẹ̀. Ó sì wí pé wò ó, èmi ti dáwọ́lé láti bá Olúwa sọ̀rọ̀, bóyá a ó rí 20 níbẹ̀. Òun sì wí pé èmi kì yóò run nítorí 20. Ó sì wí pé jọ̀ọ́ kí inú kí ó má ṣe bí Olúwa. Ẹ̀ẹ̀kan ṣo yìí ni èmi ò wí mọ́, bóyá a ó rí 10 níbẹ̀. Ó sì wí pé èmi kì yóò run nítorí 10. Olúwa sì bá tirẹ̀ lọ lójú kan náà bí ó ti bá Ábúráhámù sọ̀rọ̀ tán. Ábúráhámù sì padà lọ sí ibùjókòó rẹ̀.